ọwọ́ tẹ ayédèrú ìǹpẹ́kítọ̀ ọlọ́pàá lẹ́kọ̀ọ́. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti sọ pé ọwọ́ àwọn ti tẹ afurasí ọ̀daràn kan tó ń pe ara ẹ̀ ní ìǹpẹ́kítọ̀ ọlọ́pàá láàrin ìlú ìkòròdú nípínlẹ̀ èkó tó sì ń fi ọ̀kadà rẹ̀ ṣiṣẹ́ káàkiri àárín ìlú náà kó tó di pé ọwọ́ tẹ̀ ẹ́ lọ́jọ́ Sunday ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2023 yìí. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni Benjamin Hundeyin tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2023 sọ pé ọjọ́ náà ti pẹ́ díẹ̀ sẹ́yìn tí ayédèrú ọlọ́pàá yìí ti ń hùwà ọ̀daràn láàrin ìlú kó tó di pé ọwọ́ ṣẹ̀ṣẹ̀ tẹ̀ wá yìí. ó ní ṣe ni ayédèrú ọlọ́pàá náà máa ń gun ọ̀kadà rẹ̀ káàkiri tó sì máa ń fi gbé èrò láàrin ìlú àti pé bí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ gan-an ohun tó máa ń sọ fún wọn ni pé ìǹpẹ́kítọ̀ ọlọ́pàá lòun. Hundeyin ní àwọn ọlọ́pàá kan tí wọ́n wòye bí ayédèrú ọlọ́pàá náà ṣe ń ṣakọ lásìkò tó ń tẹ òfin tó de fífi ọ̀kadà gbèrò láwọn ibì kan nílùú Èkó lójú ni wọ́n kò lójú tí wọ́n sì béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ àmọ́ tí kò lè fèsì gidi sáwọn ìbéèrè náà rárá. bẹ́ẹ̀ bó bá jẹ́ pé ọlọ́pàá tòótọ́ ni kẹ́kẹ́ ò ní pamọ́ àti ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀. Aláròyé gbọ́ pé lójú ẹsẹ̀ ni wọ́n ti fọwọ́ ṣìkún òfin mú ló bá jẹ́wọ́ pé ní tòdodo ayédèrú ọlọ́pàá lòun ó ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́ lórí ọ̀rọ̀ náà. alukoro Hundeyin sọ pé ọ̀kadà ayédèrú ọlọ́pàá náà ni wọ́n ti fi ṣọwọ́ sí olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá kan tó wà nílùú Èkó báyìí. bákan náà ni ayédèrú ọlọ́pàá náà ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. ó ní gbàrà táwọn bá ti parí gbogbo ìwádìí àwọn tán làwọn yóò fojú ọlọ́pàá gèǹjẹ yìí balẹ̀ ẹjọ́ kó lè lọ jìyà iṣẹ́ rẹ̀ lójú páálí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.